tí a ò ẹ fojú ló ń jẹ ayọ̀ jẹ lórí ìkànnì yìí o Ṣòkòtì TV YouTube channel Ẹ̀rìnmọ́ Sẹ́lẹ̀kẹ̀ ètò tó yà kílálà pẹ̀lú olólùfẹ́ yìí o Abdulrasaq Adéwálé Ṣòkòtì alágbẹ̀dẹ ọ̀run àdìrà ètò bí ẹni ṣàna ìyàwó ẹ máa wò kàn nìyí láti ìgbàdégbà o bó ṣe ń fọ̀rọ̀ wérọ̀ pẹ̀lú lọ́balọ́ba àtàwọn àgbààgbà nílẹ̀ Yorùbá tó tún fètò ẹ̀ wá ìrànlọ́wọ́ fọ́pọ̀lọpọ̀ tó níṣòro àti gbogbo ọ̀rọ̀ tó ń lọ tó ń jà ràn-ìràn láwùjọ wa gbogbo ẹlẹ́ ó máa wò lórí ìkànnì yìí o Ṣòkòtì TV YouTube channel ẹ máa wò ó. Bàbá ẹ káàárọ̀. Ẹ káàárọ̀ sá o. Ẹ pẹ̀lẹ́ sá. Adúpẹ́ sá. Ẹ kú ọjọ́ mẹ́ta. Adúpẹ́ sá. Ẹ bá mi dárúkọ gúrùpù yín yẹn náà. Orúkọ gúrùpù mi ni Alóyinlápá Crew. Alóyinlápá Crew. Wàláì ẹni Oyinlápá ń tòótọ́. Adúpẹ́. Ọjọ́ kan ni mo kàn ń stroll lọ lórí íńtánẹ́ẹ̀tì. Mo bá rí performance yẹn kan. Ó fẹ́ mọ́ ju bí 20 seconds àbí 30 seconds lọ. Kíní yẹn wá mú mi gan-an torí típíkà ọmọ Yorùbá lè mi. Kíní yẹn rí ohun kù mí gan-an. Mo láti wá sọ nínú next program tí mo ní pé ẹ jọ̀ọ́ o ẹnikẹ́ni tó bá mọ àwọn ẹni yìí ẹ jọ̀ọ́ dákun ẹnìkan kàn sí mi ẹ bá mi fún wọn ní nọ́mbà mi kan kí wọ́n pè mí. Inú mi dẹ̀ dùn pé ẹnìkan pè mí bóun ti bá yín sọ̀rọ̀ pé máa pè mí ẹ dẹ̀ pè mí náà adẹ̀jọ́ sọ̀rọ̀. Ṣé rí Ọlọ́run nìkan ló mọ ibi tí orí ń bá ẹsẹ̀ rè. Bẹ́ẹ̀ni. Tó ti ń. Bẹ́ẹ̀ni. Then àwọn nǹkan tẹ̀yìn ń ṣe yìí kò fi bẹ́ẹ̀ pọ̀ mọ́. Wọ́n ti fẹ́ fi àṣà lárúbáwá èdè lárúbáwá yẹn wọ́n fẹ́ bá gbogbo nǹkan jẹ́ mọ́ wa lọ́wọ́. Kẹ́nìkan sọ wípé tẹ̀yìn ṣe yìí ò dùn kò yẹ kéèyàn ó máa ṣe àṣà kan kọ̀yìn sí àṣà kan kọ̀yìn sí tí àṣà ti wá kọjú sí. Ẹ̀rí pé orí burúkú ọ̀rọ̀ bá ní. Kò bójúmu. So òun ni mo ṣe wá wò wípé ókè lénìí màá ti torí ẹ̀ wá láti Ìbàdàn torí ijó tó bá káni lára àlàádì kúkú jó. Bẹ́ẹ̀ni. Mo wò pé ń dọ̀dọ̀ àwọn ẹ̀gbọ́n mo wá fẹ́ kẹ́ ẹ bá mi dá orúkọ ara yín gangan. Orúkọ. Kẹ́ẹ̀dẹ̀ sọ ibi tí ẹ̀ ń gbé kémi tó bẹ̀rẹ̀ nǹkan kékeré tí mo fẹ́ béèrè lọ́wọ́ yín. Orúkọ mi gangan ni Akeem Ayétúnjí Àtàndá Alóyinlápá. Ok, ẹ ṣé. Mr. Alóyinlápá ẹ dákun torí Ọlọ́run má bínú. Gbogbo ìlú lẹ máa ń lù. Gbogbo ìlú la máa ń lù pátápátá. Mo dẹ̀ rí àpẹẹrẹ kan tó le gan nínú kíní tí mo wò ń jọ yẹn. Ọmọ yín kan obìnrin ẹni ó wà ní school báyìí. Bẹ́ẹ̀ni. Àṣà ni títorí yẹn pé kó má lọ sí school. Bẹ́ẹ̀ni. Torí future tiẹ̀ náà ló ń pọ̀ sí yẹn. Bẹ́ẹ̀ni. Mi ò expect irú ohun tí mo rí yẹn látara obìnrin. In fact n tí mo wò ń jọ yẹn 1 minute yẹn màá tún papọ̀ méjèèjì. Ok sir. Káwọn èèyàn ó lè rí pé n tí mo rí ní ara yín lágbára. Àdúpẹ́. Ẹ dákun torí Ọlọ́run ìlú èwo gangan lẹ́yìn kọ́kọ́ kọ́ nínú gbogbo àwọn ìlú yẹn torí mo mọ̀ pé gbogbo ìlú yẹn lè lù. Ẹ ṣé olóòtú ọmọ bíbí ìlú Ìṣẹ́yìn ni mí. Ok. Ní agboolé Ìbápàlà Alóyinlápá ní Kòso Òkè Ògùn Ọ̀yọ́ State. Àbájọ. Wọ́n gbé mi sí ìdílé oníbàtà. Okay. Àti kékeré láti má bá wọn lòdì ìlú láti bí ọmọ ọdún 7 tá fi dàgbà. Olúwa o. Ìgbà tí a kàwé díẹ̀ ráńpẹ́ abọ́sẹ̀kọ́ mi báyìí à ń tẹ̀síwájú ẹ̀bùn lúlú yẹn mo jogún látara bàbá ni. Látara bàbá. Bẹ́ẹ̀ ni
bàbá mi jẹ́ ààrẹ ìlú wọ́n ti kú kọ́lọ́ máa fọrùn kẹ́ wọn. àmín àmín àmín. Ṣítù Àdìó ọmọ Rájí Àyẹ́kọ́sọ òun ni orúkọ bàbá mi. Ìyá mi sì wà láyé Arìnládé Àbíkẹ́ Ewékẹ́mi. Màmá mi gangan Ọlọ́sùn ni lọ́wọ́lọ́wọ́ báyìí. ọmọ tó bí yín. Ọlọ́sùn ni. Ìlú yìí bí mo ṣe gbogbo lára bàbá mi ẹ̀bùn yẹn pé èmi náà tí wàá mọ̀ ìlú yẹn Ọlọ́run ló fún mi láti lè lu gbogbo òlù. Mo lè lu dùdú, mo lè lu bẹ̀m̀bẹ́, mo lè lu sákárà, mo lè ṣe gbogbo òlù tó nílẹ̀ Káàárọ̀ Oòjíire àti káàkiri ìlú àgbáyé pátápátá. Ẹ ṣe lù. kò sílù tẹ́ ẹ lè ṣe. Mo dára ní lójú kò sílù tí àtàǹgẹ̀rẹ̀ ni o àti ibi àgbáyé gbogbo olùsá pátápátá ni mo lè ṣe. Olúwa o Olúwa Ọlọ́run ọ̀wá ní fi kú pa yín àṣẹ báyìí àṣẹ torí àwọn nǹkan kan ti tán lẹ̀ nítorí páàrẹ́ ni ti ń ṣe mọ́. ó ti yín Ọlọ́run tó wá mọ̀ọ́mọ̀ fẹ̀yìn hàn kò ní fi hàn láyàn láàpá. àṣẹ. bó ṣe jẹ́ pé gbogbo nǹkan yìí lè máa ń ṣe yàwọn ọmọ yín ní international passport. wọ́n ní àwọn ọmọ onílù yìí. gbogbo pátápátá la ní. so tó túmọ̀ sí pé ká ti wà ní nǹkan kan wá yọjú ní sí nílùú òyìnbó tí wọ́n fẹ́ ká wá ká kàn lọ gba físà sí lórí lásán ní òkú. òun ló kù gbogbo ara ní pẹ̀lú ògo Ọlọ́run pẹ̀lú ògo Ọlọ́run ṣe mọ̀ pé a bẹ̀rẹ̀ ní ìbẹ̀rẹ̀ lámọ̀ yìí a ní mọ òpin relationship wa láéláé torí a mọ̀ ṣe títí dọjọ́ alẹ́ ni. àmì àṣẹ. ẹ̀yin náà wà Ọlọ́run á wá fà yín lọ́wọ́ gòkè. àmì àṣẹ. ẹ̀yin ọmọ Yorùbá ẹ̀yin ọmọ kóòtù òjìire gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ wípé n tí mò ń lé káàkiri náà ni bí àṣà àti èdè Yorùbá ò sí ní ìparun tí Ọlọ́run ó bá mi dójú ti gbogbo àwọn tí wọ́n fẹ́ pa wá rẹ́ mọ́ àṣà àti ìṣe tiwọn tó jẹ́ pé wọ́n fẹ́ pa wá rẹ́ wọn fẹ́ káwọn ó sí mọ́ Ọlọ́run ó bá mi pa wọ́n rẹ́ gbogbo ẹnikẹ́ni tó bá ti fọkàn sí pé wọ́n pa ọmọ Yorùbá rẹ́ tàbí pé wọ́n pa àṣà àti ìṣe wa rẹ́ Ọlọ́run ó bá mi pa wọ́n rẹ́ lórílẹ̀‐èdè torí ṣé bí ogun ọba kó wọn ní bí àwọn ìran kan ó bá lọ wọn ní tí wọ́n bá fẹ́ pa ìran kan rẹ́ wọn ó kọ́kọ́ gba èdè àti àṣà wọn wọn ní àwọn ìlú kan wà lábẹ́ ọ̀run lẹ́nì tó jẹ́ wípé wọ́n ti exist rí tí wọ́n exist mọ́ irú ẹ̀ ní tẹ́ bá rí nígbà kan a máa sọ ìgbà kan wà tó jẹ́ pé àmọ́ Haúsá lọ́tọ̀ àmọ́ Fúlàní lọ́tọ̀ ìgbà kan wà tí wọ́n tó ń darapọ̀ mọ́ tó tà ń pè wọ́n ní Haúsá Fúlàní bẹ́ẹ̀ Fúlàní kankan yìí sì sọmọ ilẹ̀ Yorùbá wọn yìí sàràn wà nílẹ̀ Nàìjíríà wọ́n yìí sọmọ Nàìjíríà rárá Haúsá gbà wọ́n láàyè ààyè tí Haúsá gbà wọ́n yẹn náà ni wọ́n fẹ́ káwa náà fààyè yẹn gbà wọ́n tọ́lọ́hùn dẹ̀ ní jẹ́ kó rí bẹ́ẹ̀ so màá wá gbogbo ẹ̀yin èèyàn màá wá bẹ̀ yín wàá rọ̀ yín ṣe mọ̀ pé nǹkan tí ẹ̀gbọ́n bírọ́dà mi yìí ṣe yìí kò síbi tí èèyàn ò lè ṣe dé wọ́n bá pè yín fún ìṣílé wọ́n bá perform wọ́n bá pè yín fún ìgbéyàwó ẹ̀ perform wọ́n bá pè yín fókù àgbà kò sí tán pè yín sí tẹ̀ ní lọ. bẹ́ẹ̀ni. torí mo mọ̀ pé láti àsìkò yìí lọ àwọn èèyàn máa pè yín fóríṣiríṣi ní ilẹ̀ yìí. àwọn festival kan dẹ̀ wà tán ń ṣe láwọn ìlú òyìnbó ní diaspora káàkiri mo mọ̀ pé interview yìí ni ó jẹ́ kọ́pọ̀lọpọ̀ àwọn èèyàn bẹ̀rẹ̀ sí ní máa pè yín fún mo wá fẹ́ kẹ́ ẹ sọ nọ́mbà yín so that àwọn èèyàn á lè pè yín direct kò ní jẹ́ pé ńgbà tán bá ṣe pè mí èmi ọmọ wa yín káàkiri mọ́. ẹ̀yin olólùfẹ́ wa ẹ pè wá sí orí nọ́mbà yìí +234. ẹ̀yin tó bá jẹ́ pé láti ìlú òyìnbó nìyẹn ẹ lò 234. 80 33 44 53 10 ẹ tún pé lẹ́ẹ̀kan sí. +234 80 33 44 53 10. ẹ̀yin tẹ́ ẹ bá ń pè láti ìlú òkèèrè nìyẹn o ṣùgbọ́n èyí tí ẹ wá jẹ́ pé Nàìjíríà la ti ń pera wa tó láwọn èèyàn onímọ̀ yàtọ̀ ẹ̀
080 080 33 33 44 44 53 53 10. 10 orí ibi tẹ́ pè wọ́n sí ni. Bẹ́ẹ̀ni. So mo bẹ̀ Ọlọ́run wípé gígòkè yín bẹ̀rẹ̀ látàsìkò yìí pẹ̀lú ògo Ọlọ́run bí ó dẹ̀ ṣe rí nìyẹn. ẹ jẹ́ mọ́ Yorùbá ẹ bá mi gbé wọn lárugẹ. kò síbi tẹ́ ẹ invite wọn sí Nàìjíríà tán kì í tàn ní lọ, kò síbi tẹ́ ẹ invite wọn sí nílùú òyìnbó tàn ní. any festival tán bá ṣe nílùú òyìnbó, ẹ̀yin ọmọ lálùbáríkà, ẹ̀yin bàbá lálùbáríkà tẹ́ wà nílùú òyìnbó, ẹ dákun ẹ bá mi gbé wọn lárugẹ. kò sí festival tí wọ́n fẹ́ ṣe nílùú òyìnbó tẹ́ ẹ pè wọ́n sí tí wọn ò ní wá. a máa wá o. àwọn kì í dẹ̀ sẹ́ni tó wó ní lára tó pé owó ká wọn lára náà o. so ẹ jọ dúnà, ẹ jọ dúra, ẹ jọ sọ̀rọ̀, ẹ jọ gbé ọ̀rọ̀ yẹn, ẹ jọ conclude, ẹ jọ gbé síbì kan. bẹ́ẹ̀ni. so nísìnyí ẹ jẹ́ kí n wá lọ máa fi, ẹ jẹ́ kí n fi performance wọn 10 minutes tí mo yà, ẹ jẹ́ kí n fi hàn yín, ẹ máa bá wa ká lọ.
fọ́bàjọ́. Àtúndùlù fújòyè. Àlùlù fọ́mọdé. Àtúndùlù lọ́wùdù. Àlùlù fọ́mọdé. Àtúndùlù lọ́wùdù. Ẹ̀ka lóyìn lápádé. A ò lólódì lóde.